Ile-Ẹjọ Ko-Tẹ-Mi-Lọrun pàṣẹ kí Asuu padà sí yàrá ìkàwé kíá. Ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun ti ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì lórílẹ̀‐èdè wa Academic Staff Union of Universities Asuu pé tako àṣẹ ilé-ẹjọ́ àpapọ̀ tó ń gbọ́ ẹ̀sùn láàrin ilé-iṣẹ́ kan sí kejì National Industrial Court INC pé kí wọ́n wọ́gi lé ìyanṣẹ́lódì wọn kí wọ́n padà sí yàrá ìkàwé. Ìfakọ̀ kò fọrí fún Asuu lórí ìpẹ̀jọ́ náà o, torí ilé-ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun tí wọ́n lọ ti pàṣẹ pé àfi kí wọ́n kọ́kọ́ padà sẹ́nu iṣẹ́ lẹ́yẹ òsọkà náà, ìgbà náà ni atótónu wọn tó lè wọ́tí. Ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta kan, èyí tí adájọ́ Haman Baka léwájú fún, ló gbé àṣẹ náà kalẹ̀ lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù kẹwàá tá a wà yìí nílé-ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun tó fìkàlẹ̀ sílùú Àbújá, olú ìlú ilẹ̀ wa. Ṣé ṣáájú ní ilé-ẹjọ́ INC tíjọba àpapọ̀ wọ́ Asuu lọ ti pàṣẹ lọ́jọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí pé òun fara mọ́ ìpinnu ìjọba àpapọ̀ pé kí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ òun padà sẹ́nu iṣẹ́ wọn láìsọsẹ̀, ṣùgbọ́n àṣẹ yìí kò tẹ́ Asuu lọ́rùn. Èyí ló mú kí wọ́n pẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun lọ́jọ́ 28 oṣù kẹsàn-án kan náà. Lára ẹ̀bẹ̀ tí wọ́n fi síwájú ilé-ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun nípasẹ̀ lọ́ọ̀yà wọn amòfin àgbà Fẹ́mi Fálànà àtàwọn ẹmẹ̀wà ẹ̀ ni pé kí ilé-ẹjọ́ wọ́gi lé àṣẹ láti padà sí kíláàsì ọ̀hún. Àwọn olùkọ́ náà ní inú dídùn ní móríyá. Olùkọ́ tí inú ẹ̀ kò bá dùn kò lè kọ́ akẹ́kọ̀ọ́ lọ́nà tó já geere. Wọ́n ní kò tẹ́ àwọn lọ́rùn bí ilé-ẹjọ́ ṣe ní káwọn máa bá iṣẹ́ lọ ná kí wọ́n tó yanjú àwọn ìbéèrè àti lọ́gbọ́lọ́gbọ́ tó wà láàrin àwọn àtijọba àpapọ̀, èyí tó ṣokùnfà ìyanṣẹ́lódì ìfọ̀páwọn wọn ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun ní àwọn fọwọ́ sí àwọn ìbéèrè Asuu, àwọn sì gbà láti yiri ẹ̀ wò kí wọ́n lè gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀. Wọ́n ní ohun tó yẹ ní kí Asuu kọ́kọ́ padà sí yàrá ìkàwé náà. Wọ́n ló bẹ́tọ̀ mu kí wọ́n kọ́kọ́ tẹ̀lé àṣẹ tílé-ẹjọ́ INC paná, torí ẹ̀ wọ́n pàṣẹ fún wọn láti wọ́gi lé ìyanṣẹ́lódì náà lẹ́yẹ òsọkà bẹ̀rẹ̀ láti ọjọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2022 yìí. Ilé-ẹjọ́ náà ní bí Asuu kò bá padà sẹ́nu iṣẹ́ lójú ẹsẹ̀, ẹjọ́ Ko-Tẹ-Mi-Lọrun tí wọ́n pè kò lè lẹ́sẹ̀ ńlẹ̀, torí gẹ́gẹ́ bí ìlànà tó rọ̀ mọ́ ìpẹ̀jọ́ Ko-Tẹ-Mi-Lọrun ṣe wí, Asuu gbọ́dọ̀ kọ́kọ́ fẹ̀rí hàn pé àwọn ti tẹ̀lé àṣẹ tí wọ́n ń pẹ̀jọ́ Ko-Tẹ-Mi-Lọrun lé lórí ọ̀hún náà. Lédè míì, wọ́n ní wọn ò lè wà lẹ́nu ìyanṣẹ́lódì kí wọ́n tún máa pẹjọ́ tako jíjáwọ́ nínú ìyanṣẹ́lódì. Tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní ìpẹ̀jọ́ wọn tó lè bófin mu. Kò tí ì dájú báyìí ṣá bóyá Asuu máa tẹ̀lé àṣẹ yìí àbí wọ́n máa gbé ìgbésẹ̀ míì láti lọ ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa. Bí Asuu bá tẹ̀lé àṣẹ tí ilé-ẹjọ́ pa ọ̀hún, ayọ̀ abara tíntín lèyí yóò jẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ fásitì àtàwọn òbí wọn tí wọ́n ti ń retí kí òpin dé bá ìyanṣẹ́lódì tó ti ṣàkóbá fún ètò ẹ̀kọ́ láti oṣù 7 sẹ́yìn. Tẹ́ ò bá gbàgbé, láti ọjọ́ 14 oṣù kejì ọdún 2022 yìí ni Asuu ti gùn lé ìyanṣẹ́lódì látàrí àwọn ìbéèrè kan àti awuyewuye lórí ìlànà tíjọba yóò fi máa sanwó oṣù fún wọn, èyí tí wọn ò tí ì forí ìkòkò ṣọ̀ọ́dún lé lórí látìgbà náà di bá a ṣe ń sọ yìí. Faith Adébọ́lá lóníròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.